tèmi wà ní school yẹn ọmọ mi wà ńbẹ̀ so ẹjọ́ ọmọ yín wà ní uni Ọ̀ṣun. Uni Ọ̀ṣun yes now. Màámi kí ni nǹkan tó sọ fún yín kó ṣẹlẹ̀? ọmọ yóò tiẹ̀ kò pé èmi torí ọmọ ìpè ọkàn mi ò ní ìgbà kò pé. orí ètò Yorùbá Wuyì lẹ ti ń gbọ́ báyìí. ọkàn mi ò ní ìgbà rárá. àdẹ̀mọ̀ náà bàbá jẹ̀kẹ́ rí fídíò yìí. àwọn àmì tí wọ́n ń kó wọlé Yorùbá wọn kì í ṣe rí àmì kò yé wọ́n sì máa padà máa kanlẹ̀kùn ilé ọ̀kọ̀ọ̀kan ilé ẹnìkọ̀ọ̀kan tó sì máa padà máa gbé àwọn èèyàn kò yé yín àdẹ́ sọ fún kóòdù Nàìjà bọ́sẹ̀ tábàtú sọ nísìnyí wọ́n sọ pé àwọn tútù dé o wọ́n tútù dé o ṣùgbọ́n ká pé àsì nínú Nàìjà ń sìn tójú wá ń rí ojú wa ò ní rí àdẹ̀dẹ̀ pé ọmọ àlè máa kókó máa bá yẹ ẹ lọ kó ní kálukú pé ẹni pé rárá pé ọ̀kan ni wọ́n. èyí yàn ṣé iná títí gbọ́n tí màmá yẹn sọ màmá yẹn láwọn wà ní pé ọmọ àwọn wà ní skul ibi tí àwọn sójà tán ti lọ ṣe nǹkan tí ò dáa fún àwọn ọmọléèwé ẹjọ́ ibo là ń lọ ìgbà gangan la fẹ́ kò nínú oko ẹrú àwọn rìtáyà agbésùmọ̀mí tẹ́wọ́ kó aṣọ sójà sí wọn lọ́rùn kán máa ṣe kí ni kán máa sì kí ọ wà nílẹ̀ Yorùbá àwọn tó jọ̀rí jìnnà sójà wọ́n ti ṣe kí ni wọ́n ti fínísì wọn tán ẹ wò ó ẹ̀yin náà gbọ́n nǹkan tí màmá tó yẹ ọmọ yẹn wà nínú yunifásitì ní Ọ̀ṣun state ẹ gbọ́n nǹkan tí wọ́n sọ ẹ wò ẹ wá nǹkan kẹ́ fìdílé kẹ́ wá gbọ́n nǹkan tí Màmí Yorùbá Wuyì àtàwọn èèyàn bọ́n ṣe tún pẹ̀rẹ̀pẹ̀ rọ̀rọ̀ kẹ́ wá gbọ́n nǹkan tí wọ́n sọ. àwọn sójà tí wọ́n lọ pè wípé bàbá wa sọ àwọn ọmọléèwé nítorí àwọn ajínigbé kí wọ́n bá jí àwọn ọmọléèwé gbé àwọn sójà ti jí fagínítì àwọn ọmọléèwé gbé o wọ́n ní wọ́n ti àrẹ́sìtì 5 nínú wọn 5. Number 1, who are they? Are they really Nigerian soldier? Àwọn pọnrọnísmò tó wá kó pọnrọ bu àwọn ọmọ mọ́nú léèwé ní dààmú o ẹ tó bá yọ̀ fún wa ò ní gbé wa lọ́mọ lọ́jà gbójú ayọ̀ sókè o àṣà o kódà àwọn nǹkan tí wọ́n ṣe léṣe lẹ́sẹ̀ èèmọ̀ rẹ o màmí kò ní bàjẹ́ fún yín bàbá wa Sunday wọ́n ní ṣé sójà bí repentant on uniform báwo la ṣe wá fẹ́ dá wọn mọ̀ nílẹ̀ Yorùbá ti wá primary school ò ṣeé lọ wọ́n á lọ jí wọn gbé ni ẹ̀rọ ti Christiana Àkànbí ọmọ ọdún 2 ọmọ nursery school secondary school ò ṣeé lọ wọ́n á lọ kó wọn ní yunifásitì àgàgàǹgà onípọnrán kódé o pọnrán kódé o ẹ já wò iye èèyàn tó bá wà lórí show yìí ẹ bá wa thumb up lórí ẹ iye èèyàn tó bá wà lórí show yìí ẹ bá wa thumb up lórí ẹ ẹ bá wa share fídíò yìí tẹ́ bá pé fídíò tá à ń play fún yín tá à ń show fún yín yìí ọ̀rọ̀ tá à ń sọ yìí tó bá mú yes ṣe rí wípé bẹ́ẹ̀ ṣe wà lórí show dìmọ̀ tá à ń pẹ́ sí lórí show ẹ ṣé o ẹ tó fún mi ní gift dìmọ̀ tá à ń pẹ́ sí lórí show dìmọ̀ tí àwọn èèyàn ń reduce ìyẹn kọ́ ni ṣùgbọ́n pé èèyàn 5 náà ló wà ń bẹ̀ yẹ kí èèyàn 5 yẹn ẹ bá wa tẹ thumb up lórí show ẹ bá wa share fídíò the repentant Boko Haram ó sọ pàṣẹ rẹ̀ sí mi o let's hear from them o àdáràn táwọn ọmọ bá wá lóyún ta ló lóyún ta lẹni tó lóyún adágúnlẹ̀ Yorùbá èèmọ̀ rẹ o tẹ́tí kó wọn wá àti sọ fún yín gbàgbà àwọn olórí ibú làwọn pípù yìí à ń ṣe kankan náà ṣùgbọ́n ẹ̀ ní gbọ́ ó yá ẹgbọ́n ayọ̀ sókè. ṣe gbọ́ mi ìmọ̀ bóyá èèyàn mi bá mi gbọ́ nǹkan tí àwọn ọmọ yẹn sọ bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ protest ẹ ká tún bẹ̀rẹ̀ play because 6-minute video ni.
has ended. It has gone. It has gone. Kí ló fẹ́ end? One of the girls that they raped. Kí ló dé pé èèyàn 38 ló bá wa tẹ thumb up lórí show yìí? Kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ̀yin lè bá wa tẹ thumb up ní àbẹ́mi ni mi ò rí? Ṣé ẹ̀yin lè bá wa tẹ thumb up ní àbẹ́mi ni mi ò rí thumb up? Kí ló dé pé èèyàn 34 àbí 30 kí ló kù 34 ló láìkì ètò yìí wẹ́ bóyá ká dẹ̀ gbàgbé pẹ́ ká gbà pẹ́ láìkì àwọn bá ẹ wojú wọn ẹnì yẹn sá síbi window ṣé God bless you ìyá mi ó dẹ̀ pẹ́ yìí nìkan lè wà lórí YouTube Agbe dáhùn pẹ́ yìí bàbá mi ṣé lójú wọn ọmọ yẹn sá síbi window ló rán kámẹ́rà ẹ wojú wọn. ẹ wo wọn sáwọn eléyìí ò jọ Boko Haram báyìí Ọlọ́run dáríjì mi no tó bí sincere ṣé wọn ò jọ Boko Haram báyìí sáwọn táwọn èsì wọn ò jọ Boko ẹ wo tí wọn dà borí nínú òrùn gangan lóru gànjọ́ nínú òrùn èwo la fẹ́ gbà báyìí nísìn tí wọn lọ kó pọnrọ báwọn ọmọ ńlé nínú skul tó lọ dún àwọn ọmọ nínú skul ogun ló máa pa yín gbogbo ẹ̀ tẹ́ bá àwọn ọmọ yẹn sùn Boko Haram máa padà pa yín gbogbo ẹ̀ tẹ́ bá àwọn ọmọ yẹn sùn pápá tẹ́ wọnú skul tẹ̀tẹ̀ wọn lọ́mú tẹ̀tẹ̀ wọn nídìí tẹ́ bá wọn sùn ogun ló máa Boko Haram máa padà pa yín lágbára Ọlọ́run ọmọ padà lágbàmí ní Tinubu máa ní kó deploy lọ sí Sambisa kẹlọ kọjú Boko Haram máa ní kẹ máa lọ sí Sambisa kó dip Tinubu ẹ má gbàgbé wọn o àwọn márùn tó arrest àwọn tó kù ẹ wọ́n bá wa deploy wọn sí war front Sambisa straight ẹjọ́ tí ìdájọ́ mi bá mú yes Sambisa Tinubu ẹ̀yin tẹ́ bá yẹ ti Tinubu tẹ́ bá ń wo show yìí mo fẹ́ Ọlọ́run ọba bẹ̀ yín torí Ọlọ́run ọba ẹ bá mi sọ fún jẹ pólíìsì àbí kí ló kọ olórí ológun pé gbogbo àwọn tí wọ́n mú yẹn kó bá wa deploy wọn síwájú Sambisa straight kó lọ fèsì Boko Haram ní tó bá padà wá nínú wọn congratulations ní tó bá dẹ̀ lọ àwọn lọ ní àṣẹ kó má tì wọ́n mẹ́wọ̀n Sambisa ní kó máa rù wọ́n lọ ẹ máa wojú wọn ìyẹn ọmọ yẹn ó sá síbi géètì ló kámẹ́rà ẹ wò wọ́n. And we are truly wounded. As a father, as a Nigerian, as a father, as a Nigerian, I will say we should continue this for a whole day. Let the state, I don't mean Osun State, I mean the federal government of Nigeria, know that the people we have recruited to protect us have turned around to become our enemy. The people we have recruited to help us to safeguard our society have become threats to our peace as a people. The people we are supposed to call upon when we are under security threat have actually themselves become security threats against us. Yes, sir. This is not acceptable in any nation. Yes, sir. And it should not be acceptable in our university. Yes, sir. And should not be acceptable in Osogbo and in Osun State. Yes, sir. Therefore, the military top echelon has reached out to us. They actually came to campus this morning. 5 of the soldiers have been arrested. Good. Yes. Good. Five of them have been apprehended. We note that they raped our students. They harassed them sexually. Yes, sir. They took a ẹ̀yin èèyàn mi ṣe gbọ́ ọ̀gá ilé yunifásitì kí ni wọ́n máa ń pa àwọn ọ̀gá yunifásitì òun ló ń sọ̀rọ̀ yìí wọ́n kó pọn wọn wọnú skul wá bá àwọn ọmọ with Nigeria uniform sójà Nigeria military unbelievable Yorùbá land o tó ń bàtẹ̀ lọ sí skul tó bá gbóyún àná ọmọ yìí lọ sí skul wọlé aníkọ̀ọ́mọ ó ka oyún lọ́mọ lọ gbé wálé ọmọ gbóyún wálé lọ́mọ kọ wá òkú ti wá yunifásitì bẹ́ẹ̀ tó kọ́ wá chancellor God bless vice chancellor God bless you ṣùgbọ́n kọ́ wá gbé pọ́n wá ká àwọn ọmọ kódà wọ́n nìkan kò tí ì mọ ọkùnrin nínú wọn o èmi dé wọ́n ti fi pọ́nrán orí ibú unexpected pọ́nrán
no kissing, no romance, no fọwọ́ tẹra ní lára, wọ́n kàn gbé pọ́nrán dé ni, wọ́n wá fi pọ́nrán já àbádé àwọn ọmọ yunifásitì. Àmọ́ àti dáhùn lẹ́yìn. Ṣé Nàìjíríà lè wọ́ọ̀kì báyìí? Ṣé Nàìjíríà sì lè ṣiṣẹ́? Ókè àtọ̀yẹ́ ń sọ bá wá di oyún, tá ló lóyún? Ọmọ mi tó yẹ pé ọmọ ẹyọ kan ló kọ láyé lọ́run pé òun máa bí, tẹ́wọ́ lọ ọrùn mọ́nu kínní tó di pé wọ́n lọ fọ kínní dànù fún ọmọ olóma padà bí lọ́la. Tinubu bá wa deploy wọn lọ Sambisa, wọn ò wọ́n àti máa gbé àwọn èèyàn Sambisa straight. Ọba fíìsì ẹ bá wa tún sọ. Ogunde o. Efforts to safeguard our society has become threat to our peace as a people. The people we are supposed to call upon when we are under security threat have actually themselves become security threats against us. Yes, sir. This is not acceptable in any nation. Yes, sir. And it should not be acceptable in our university. Yes, sir. And should not be acceptable in Osogbo and in Osun State. Yes, sir. Therefore, the military top echelon has reached out to us. They actually came to campus this morning. 5 of the soldiers have been arrested. Good. Yes. Five of them have been apprehended. We note that they raped our students. Yes. They harassed them sexually. Yes, sir. They took away money from students. Yes, sir. They broke the doors and the windows of hostels. Yes, sir. They were not armed robbers. Yes, sir. We are just people who were out to torment other Nigerians in their legitimate abode. Yes, sir. They were in military uniform. Yes, sir. And we have evidence to prove that. Yes, sir. Therefore, I want to plead on behalf of the government of this state and on behalf of the people of this state, the peace-loving people of this state, we acknowledge the comments. We acknowledge the trauma. We acknowledge the psychological torture that everybody has gone through. I have myself visited 12 or 13 hostels, and I wept when I was talking to the military commander that this should not happen in a sane society. Yes. Therefore, military recruits that have just been passed out of training, they should be restricted within the barracks. Didi Gosa for our father. Gosa, Gosa, Gosa. We don't want to see them around the university environment. Yes. We don't want to see them anywhere we are. Yes, sir. If we need the military, we will call their top echelon to come and assist us. Yes, sir. But we don't have a problem. They invaded our community. Yes, sir. Therefore, I want to thank the National Association of Nigerian Students. I know this is a convergence of NAS nationally. They started like opening girls and telling them to strip naked. And when they came to my side, they hit the door. The door hit my head. So I was just begging, pleading. The next day they were with pipe. Started using to beat my head. Yesterday, overnight, the brutalized and the victimized majority of the students are across several. This is a student area, as you can see. This is a student residential area. I'm calling on the president, His Excellency Bola Ahmed Tinubu, to come and look. National recruits that have just been passed out of training, they should be restricted. Our students, yes. They harassed them sexually. Yes, sir. They took away money from students. Yes, sir. They broke the doors and the windows of hostels. Yes, sir. They were not armed robbers. Yes, sir. We are just people who were out to torment other Nigerians in their legitimate abode. Yes, sir. They were in military uniform. Yes, sir. And we have evidence to prove that. Yes, sir. Therefore, I want to plead on behalf of the government of this state and on behalf of the people of this state, the peace-loving people of this state, we acknowledge the comments. We acknowledge the trauma. We acknowledge the. Ẹjọ́ ọ̀rọ̀ tí bàbá yẹn ń sọ kó má tún gbé ṣòwò àlọ́ ẹ̀mí àwọn ọ̀rọ̀ tó ń sọ àwọn ọ̀rọ̀ tó ní f ni tó dẹ̀ ní n àwọn ọ̀rọ̀ tó yẹ pé bíi sex ẹ̀mí pé mi ò lè sọ ẹ̀yìn yẹn lórí YouTube kó má tún gbé ṣòwò àlọ́ jẹ́ kí kọ́mẹ́ǹtì ẹ máa bá wa kọ kọ́mẹ́ǹtì tó pọ̀ bóyá educative show kìíní 444 God bless you ẹ ṣé máa bá wa kọ̀ọ̀kan ṣàbíyá kódà bóyá pé thank you nìkan bóyá pé máa bá wa like show yẹn máa bá wa power tap nìkan ó dọ́ máa fi mọ̀ wípé ọ̀rọ̀ tá à ń sọ ìkójẹ́ pé because ẹ̀mí pé mo tó pọ̀ ti report page mi wọ́n ní mò ń ṣe iṣẹ́ show ní ìhòòhò
mi wọ́n bí sí àdáyà mo ti ń ṣe iṣẹ́ òní o láti bí 3 months so gbogbo yẹn mo ṣì ń bá tu ẹ̀ so tàbá ti má ti ń ṣọ́ àwọn kan lẹ́yìn kí n máa ṣọ́ lélẹ̀ because many of the time má fẹ́ ṣọ́ àwọn kan báyìí wọ́n máa ń rí 60 page mi so ẹ máa bá wa kọ̀ǹkọ̀ kan kódà bó jẹ́ pé educative show bó jẹ́ kinní kan bó jẹ́ kí ẹ máa bá wa ṣí ẹ̀ ṣé ẹ máa bá wa kọ̀ǹkọ̀ kan káwé pé thank you nìkan àbí wúhù ṣé ẹ máa bá wa kọ̀ǹkọ̀ kan so kí so kọ́ má bàa tún ru eléyìí lọ wọ́n ṣe ti gbòtí last month lọ oṣù tuntun la wà yìí wọ́n tún lọ dúró àwọn ọmọ mọ́nú school wọ́n lọ sójà lọ dúró ọmọ mọ́nú lọ dúró àwọn student mọ́nú school nílẹ̀ Yorùbá bí àbí ká máa fi mágùn sáà mọ́ lára lọ sí school ni wọ́n dẹ̀ máa fẹ́ ní boyfriend. This is crazy. I want to plead on behalf of the government of this state and on behalf of the people of this state, the peace-loving people of this state. We acknowledge the comments. We acknowledge the trauma. We acknowledge the psychological torture that everybody has gone through. I have myself visited 12 or 13 hostels, and I wept when I was talking to the military commander that this should not happen in a sane society. Yes. Therefore, military recruits that have just been passed out of training, they should be restricted within the barracks. Yes. Goza for our father. Goza. We don't want to see them around the university environment. Yes. We don't want to see them anywhere we have. Yes, sir. If we need the military, we will call their top echelon to come and assist us. Yes, sir. But we don't have a problem. They invaded our community. Yes, sir. Therefore, I want to thank the National Association of Nigerian Students. I know this is a convergence of NAS nationally. They started like opening girls and telling them to strip naked. And when they came to my side, they hit the door with my head. So I was just begging, pleading. The next day they were with pipe. I started using to beat my head. Yesterday, overnight, the brutalized and the victimized majority of the students across several. This is a student area, as you can see. This is a student residential area. I'm calling on the president, His Excellency Bola Ahmed Tinubu, to come and look into this matter. I woke up early this morning at about 6, and I saw a barrage of messages informing me that the student area, privately owned hostels at Shasha, Okebale, and Osogbo, had been attacked or ravaged by some military recruits. And I've surveyed the hostels, and I have cried so much this morning when I saw what these military boys did to the female students and the male students, especially to the... My name is Sumomi, a student of Osun State University. I was in my hostel cooking when I noticed they were around. Later, everything died down and we started hearing noise again. They started on their toys, they started pointing their torch to my room. And I was like, who is there and why are you doing this? The next day they asked me to come open my door. I opened the door and it was like, well, how many are we that we are inside? How many are we inside the room? And I was like, we are two. My roommate was not around. Then I'm the only one inside the room. He pinned me to my room's toilet door. He pinned me to the door, and he was like, I'm going to like it that I should not shout. That is anything that is done, I should not shout. And I was like, issue, please. I had to look for a way to get out of his room and move to the door. Moving to the door, I was like, should move out, and he said, did I want to close the door, that I should close it. One of them came in, his colleague, one of them came in with him and was like, I should calm down, that I would like it, that I should not shout. That I just had to, and when they moved, I shouted, I screamed. So when I screamed, they moved out, the two of them, they moved out, and I had to use force to close the door. After closing the door, they came, one of my hostel mates that was there, he was the one that came to knock the door and he checked up on me. After that, he left. They came. Come on, Yoruba. Ẹ ká gba call méjì because ó dẹ̀ pa àwọn èèyàn wọn bí àwọn èèyàn ti sùn ni mi ò rí ginger lórí show yìí bẹ́ẹ̀ kí wọ́n gba call méjì lórí eléyìí kí tó wá play fídíò mi bóyá fídíò yẹn funny ni o bóyá kò funny o
mi mọ̀ o àwọn Fúlàní tí wọ́n ń wa gold wa tí wọ́n mine àwọn stones wa precious stones wa wọ́n ti jáde wọ́n ti sọ̀rọ̀ wọ́n láwọn làwọn ń wà wọ́n ní kí lẹ fẹ́ ṣe. I have the video evidence here. Wọ́n láwọn làwọn mine àwọn nǹkan ọrọ̀ ajé wa ní Ọ̀yọ́ National Park. Wọ́n ní kí lẹ fẹ́ ṣe. Wàá fi gbé sóní ṣọ́tà. Mo kí yín ẹ káàbọ̀. Gbogbo ẹ̀yin tẹ̀ ń kí mo kí yín o. Ẹ̀rí tó ń rẹ̀lẹ̀ ni mo gbé wá mà. Ẹ káàbọ̀. Èmi ò tiẹ̀ mọ ohun tó kù tá à ń sọ mọ́. Ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ béèrè question méjì kan lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà àjọ ń gbọ́ ètò yìí. Ẹ má tó mẹ́rin kẹ́ má béèrè lọ́wọ́ mi ẹ bí àwọn tó wà lórí iṣẹ́ ọ̀ ń gbọ́ yín ṣé à ń gbọ́ wọn. Question tí mo fẹ́ béèrè mà òun ni pé kí ló le láti ṣé ó le láti pín Nàìjíríà ni kò yé mi àbí torí èmi gan fúnra mi bí Tinubu bá ṣọdún mẹ́rin tán àdúrà kan tí mò ń gbà ní pé ṣé ló dàbí pé káyé Nàìjíríà kò parẹ́ pátápátá torí pé tí táyé Nàìjíríà ò bá parẹ́ pátá jẹ́ Yorùbá ó ń gbé wéètì lọ́wọ́ wọn tí gbé tán. Ògùn gbọ́ wà ń jí. Ọlọ́run òun ni mo ṣe ń bẹ̀ èmi fẹ́ mọ̀ bóyá ṣé ó le nǹkan kan wà tó fi le ni èmi náà mọ̀ tí Nàìjíríà ò ṣe pín ni àbí báwo àbí nǹkan kan wà tó yẹ pé àti Tinubu àti gbogbo wọn ṣé nǹkan jọ kan ṣàánú àwọn mẹ̀kúnnù ìyá mi ẹ jọ̀ọ́ torí ìjọ wo la fẹ́ ẹwo tá à ń wò yìí ṣé lè ṣe gbọ́ ń ta nǹkan tìjú pátápátá ṣé lè ṣe gbọ́ àyìntà ni kó dáàbò bò wá pé Boko Haram ń bọ̀ ẹ lọ ká àwọn ọmọ tá a rán lọ léèwé ẹ tún lọ ń ká àwọn ọmọ ẹ tún lọ ń bá wọn sùn èyí jó ọ̀rọ̀ wo la ẹjọ́ kí la fẹ́ sọ mọ́ ṣé Sunday Igboho la máa tún ní bàbá ẹ tó wà lọ gbà wá lóde yìí bọ́lá já sí wa. ká máa sọ mọ́ eléyìí ti sọ̀rọ̀ yìí sọ síta international community sọ́gbọ̀rọ̀ gbà wá gbọ́ eléyìí. ṣé wọn ti ní gbọ́ ni ó wà lórí íńtánẹ́ẹ̀tì ṣé wọn ti wá ní rí wọn ti máa rí. Nigeria is a disgraced country. Ẹ jọ̀ọ́ mo fẹ́ káwọn èèyàn dá mi lóhùn. Ẹgbẹ́ ẹ̀yin èèyàn wọ́n ní kẹ́ dá wọn lóhùn wọ́n láwọn kẹ́ jọ torí Ọlọ́run fẹ́ kẹ́ dá wọn lóhùn kí lẹ bèrè. Báwo la ṣe lè pín Nàìjíríà ọ̀nà owó la lè gbà. Ok. A ní láti sákó nínú ìlú tó ń pè Nàìjíríà yẹn ká bẹ̀rẹ̀ ayé tuntun. Ẹ jọ̀ọ́. Wọ́n ní ẹjọ́ kẹ́ dá wọn lóhùn pé kí ló le pé ó ń bọ́dà àwọn kò yí àwọn pé kí ló le nínú pé kí wọ́n dá kí oníkálukú máa lọ́n tiẹ̀ kó ní kálukú lọ ẹ̀ wọ́n ní kò yí àwọn wọ́n ní kí ló lé ń bèjọba kọ́ sí comment section ìyá mi ní kó ní kálukú thumb up yẹn ní bàbá mi gbèsè olùjọ́tọ́ wọ́n ní kó ní kálukú thumb up ní. ogun máa jà bẹ́ẹ̀ rí pógun ti jà báyìí ẹ rí pógun jà ẹjọ́ lórí TikTok tó wọ́n ká gbé yín wọlé bá wa power tap dáadáa máa lè gbé yín wọlé because mi fẹ́ kí n gbé yín wọlé kí TikTok wá drop yín. Ẹ bá gbóhùn sókè sà. Ẹ káàbọ̀. Ṣé ní ọ̀rọ̀ Nàìjíríà ẹ má bínú ṣé ní ọ̀rọ̀ Nàìjíríà. Ẹni sùúsà speaker mi ìṣó loud lé ni àbí kí ló dé àbí àbọ̀dọ̀ mi ni kò ti loud ni. Mo ń gbọ́ yín sà but kò loud ọ̀dà tó. Ṣé ní ọ̀rọ̀ Nàìjíríà ó ti di kíni nígbà number one náà tẹ́ bá wo force ní Nàìjíríà. There's no law in force. Wọ́n believe pé àwọn lè ṣe nǹkan tó bá wù àwọn tó ti rí sìn. Gbogbo wọn dẹ̀ máa ń jẹ lọ. That is the problem of chief force Nigeria wà ní àtọlọ́pàá o. Kẹ́lẹ́ ọlọ́pàá tààmì the same thing ni wọ́n. Àwọn níbi kẹ̀kẹ́ wà ṣe kíní jẹ́ àtàwọn air force. Ṣẹ́rí kí ló lè mú àmì tán ní kó máa lọ protect àwọn èèyàn tó dẹ̀ lọ rí fún àwọn kéékèèké ní school ní body like ojú jíǹsì. No, ọmọ university náà wà ọmọ university náà. Wọ́n náà mo sọ pé ṣé wọ́n jẹ́ ọ́bìlì pé àwọn lè jẹ lọ ṣó ti yẹ yìí tí mo sọ sí pé táwọn bá nà wọn táwọn bá ti mú lẹ́sìn wọn títọ́ jẹ́ ìṣẹ́ àdìgbò tí màá yẹn sọ tó rọ pé tí wọ́n tó sọ pé ṣé Nàìjíríà ò lè lọ ṣé Nàìjíríà lè lọ but citizen fúnra wọn náà máa dé láti lọ nǹkan tí ò yá àwọn èèyàn nìyẹn ṣe rí most of àwọn tẹ̀rù pé ó máa gbà yín tó máa gbà wọ́n Nàìjíríà kọ́ ló máa gbà wọ́n o nítorí pé
ibi tó ti ń wa gbogbo àná ní Nàìjíríà gbogbo náà ń pín owó àwọn tó dẹ̀ ń pín owó dẹ̀kẹ̀ rí ọ̀hún ní fẹ́ yẹ káwọn lọ nítorí pé wọ́n rí opportunity yẹn ìjọba dẹ̀ ṣàkíyèsí last time Yorùbá kéèyàn máa yìn wọ́n ní pé bàbá láyé màmá láyé problem Nàìjíríà ni ṣẹ́rí èèyàn ló máa dìde towards all these kind of things tó wọn bá dìde towards ó ṣe wọn máa ṣẹlẹ̀ lọ ni ṣẹ́rí mo pray fún pé kí Tinubu Ọlọ́run á fún ṣe o you won't try because omi pọ̀ jọ̀ka lọ ṣùgbọ́n tó bá lọ 4 years bàbá Tinubu ò lè dúró báyìí kékeré nǹkan kó máa yí lọ báyìí tí 4 years bàbá Tinubu bá pé àwọn Fúlàní náà smart in politics tó wà ní pé bàbá yẹn fẹ́ dá àwọn ló ní lágbóònù wọ́n máa dúró fún pé kó kú lọ another 4 years ẹ̀ pé ìṣòro jẹ́ wọ́n máa bí àpẹ́ nìyẹn tó máa bí àpẹ́ nìyẹn Tinubu ò lè sílẹ̀ for life tó ti yẹn they can be able to rig that election ṣé nǹkan tí INEC bá wà lọ́wọ́ ẹ̀ lọ́gà bẹ́ẹ̀ni ìṣòro tí ẹ sì nǹkan tó máa ṣe fún nìyẹn that's nǹkan tó wà mú bàbá yẹn tètè ṣe nǹkan tó kó fẹ́ ṣe nìyẹn ìrọ̀lẹ́wọ̀ náà fún àbáyé lẹ́mìí fún àtàlàáfíà maybe he's trying lójoojó tí ẹ sì wọn kò easy like that láti sọ pé kó nǹkan pín ìlú ṣojoojó tí ẹ yín bọ̀ èyí tó máa di pé population bá dìde dáadáa ó easy fún president láti pín ìlú ṣùgbọ́n tẹ́bà kan sọ pé Ìgbòho gbà wá o bàbá oníbàbà ní Ìgbòho náà ó lọ́mọ tí ó níyàwó tiẹ̀ náà bí báwo ni wọ́n ṣe ń fà á bẹ́ẹ̀ làwọn ọmọ máa kọ́sàn bàbá àti ìyàwó náà ibi kan tẹ̀sán ló lè ṣe dé tó ti yẹ yín sì yìn ṣùgbọ́n èèyàn ló máa dìde pé ó fẹ́ pé Nàìjíríà ò ní ọ̀n ní iṣẹ́ pé lábúrọ̀dù jẹ́ pé àwọn à ń sìn yìn ọmọ náà organisation kan tẹ́ kọ́ máa ń protest tí ojú ti yẹ yín sì tẹ́ kọ́ máa pín sákúlà káàkiri títì Nàìjíríà ò ní gbogbo yẹn tó máa lè rí 5 million outside lásán ta gbangba wọ́n dẹ̀ short ìjọba down gbogbo àṣeṣe ṣùgbọ́n pé kẹ́nìkan wá gbà wá o that is the problem tẹ́pá ní Nàìjíríà. ẹ ṣeun gan sa ẹ ṣeun. ẹ ṣe. ẹnìkan ní shouldn't Nigeria be burning by now? ṣe rí problem ta ní pẹ̀lú àwọn activists ọ̀ràn tó wà lèmi ṣe kí n gba tiwọn tó bá dé nìkan activist ẹnìkan ń jà fún kíní democracy kan lèmi ṣe kí n gba tiwọn. now wọ́n wọ University Ọ̀ṣun wọ́n lọ bẹ̀rẹ̀ sí ní bá àwọn ọmọ sùn ẹni sùúrùsà wọ́n lọ bẹ̀rẹ̀ sí ní bá àwọn ọmọ sùn ṣe as at now kò yẹ kí gbogbo university kí wọ́n ti shut down wípé a need justice fún àwọn ọmọ tí wọ́n bá sùn yìí wọ́n bá wọn sùn ní University Ọ̀ṣun lẹ́yìn ṣé wọ́n ní lọ sí uni Ìbàdàn lọ́la LASPOTECH ńkọ́ LAUTECH ńkọ́ ẹ bá wa gbọ́n sókè sà. ẹ̀ka aláyọ̀. akúndédé àsìkò yìí o. àjọ ń ṣe ni sà. nẹ́tíwọ̀kì yóò dá sa o. bàbá wa yẹn nẹ́tíwọ̀kì yóò dá bàbá wa kúrò níbi tẹ́ ẹ wà yẹn kẹ́ pé padà máa gbé kọ́ yín sà. ẹ kú dédé àsìkò ẹ bá wa gbóhùn sókè sà o. ẹ wá sà káàbọ̀ sà ẹ sà. ẹ kú ètò Ọlọ́run tó bá wa tó Ọlọ́run bá wa tó àṣẹ ìdùnnú. ẹ rí àwọn ẹranko tó lọ bá àwọn ọmọ ọlọ́mọ ní skúlù àwọn yẹn ò kì í ṣe sọ́jà o bàbá àgbákò terrorist ni ó àtẹ̀lé pé ẹni ẹlẹ́ni ká tó ní kó tún wá lọ gbà wálẹ̀. ta ni àwọn àpò Sunday Igboho bùlá fẹ́ pé Sunday Igboho sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn òkan Sunday Igboho náà. wọ́n máa pè pa fún wa o. àwọn màmá tó bèrè lẹ́kọ̀ọ́ pé kí la lè ṣe èmi ti kọ́ nǹkan la lè ṣe síbẹ̀ oníkálukú wá aṣọ ọmọkùnrin ká lọ sígbáwò tàbá sígbáwò kó kálukú wá padà sí tatuwa ìgbà tó wọn bá dẹ̀ rẹ́ kankan ṣèjọba lé lórí wọn máa fi ṣèjọba fún mi àtòkúta àti ìyẹ̀pẹ̀ wọn máa ṣèjọba lórí wọn oníkálukú wá padà lọ́dọ̀ bàbá God ó dà pé nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn. ọ̀làjà sí báyìí ká ọ̀lìwà ọlẹ́ni yẹn tó gbọ́ wá bá sígbáwò tàpàdé sọ́dọ̀ bá God àwọn ọmọ tá a fílẹ̀ nǹkan àwọn eléyìí ò gbọ́ nǹkan kan wọ́n máa kọ̀ǹtún àwọn ọmọ yẹn lọ. wọ́n á jẹ́ àwọn yẹn náà wọ́n á fẹ́ ìwé ara wọn nǹkan tó bá mú wá dá ìtàyé káà máa fi sígbáwò ya máa fara nù ọ́ lára máa mú nǹkan wá dání. Ọlọ́run ò ní jẹ́ àjọ ń lọ ni. mo ti gbọ́. ó dà ẹ̀yin èèyàn tó bá gba tí bàbá wa yìí sọ pé ká lọ kí àwọn èèyàn lọ kú torí tiwọn everybody kò láyé
àjọ máa fight ẹ to the end ni o. Ẹ káàbọ̀ ìyá mi. Ẹ kú ètò mà o. Yes ma. Eléyìí tẹ́ tún gbé wá lágbára àwọn ọmọ ọlọ́mọ. Tóyún bá wá dé ìta ló lóyún. Bó la ń lọ báyìí, bó la tún já sí wọ̀ lọ. Bó la já sí. Dojúmọ́ ṣá ní ìkútí òdà ni. Ìlú yẹn ò lè ṣe, kò sí ìjọba tó máa débẹ̀, ó máa wọ́ọ̀tì sí ni. Bẹ́ẹ̀ni. Ju pé ká wá bá ṣe máa jáde. Ẹ wo etí Ọ̀yọ́ mo try pé ìgbà tí máa fi dé ó rẹ̀ pẹ̀ tí kúrò lórí ṣòjọ́ ẹ̀ tí ibi tó ti lọ máìnì àwọn nǹkan. Àwọn tó máìnì ẹ̀ wọ́n ti jáde o, màá play ẹ̀ fún yín, wọ́n làwọn máìnì, àwọn Fúlàní ti bọ́ta. Àwọn Fúlàní ni àbí? Àwọn Fúlàní wọ́n ti bọ́ta, máa play fídíò yẹn lórí show yìí. Àti rógò. Àti rógò. Ẹ wo ọ̀rọ̀ tí Folóyè ní kọ́kọ́ leléyìí o. Àwọn tó kù máa ń fi wá ń ṣe yẹ̀yẹ́ ni, wọ́n ti rí wa bẹ́ẹ̀ ni. Ṣíṣí Folóyè nìkan ni a ní pé kán bọ́ta, kí làwọn yóò tún ṣe? Àti pé àwọn Yorùbá train àwọn pé system Nàìjíríà nìna train àwọn ọmọ wa bó ṣe máa protect ìlú wa. A kàn kó wọn sá, kó wọn má bẹ́, kó wọn sá, a bá ti kó wọn ráyè kó wọn sá jáde lọ lóyìnbó ti tán. Àwọn yẹn wò pé àyè gbà wọn, a ti fi gbogbo ẹ̀ lẹ̀ fún wọn. A ti fi gbogbo ẹ̀ lẹ̀ fún wọn. Whereas ẹ̀tọ́ wọn ni, ìlú wọn ni, àwa ló yẹ ká bọ́ síta o. Tó bá jẹ́ pé ilẹ̀ Ìgbò nísìnyí, wọ́n fúnra ọmọ orí fídíò kan lẹ́yìn ìsìn, wọ́n rọ̀ wọ́n Fúlàní tó wá ń dà wọ́n láàmú. Wọ́n bọ́ta, àtobìnrin àtọkùnrin, gbogbo wọn náà bọ́ síta. À ń láti dìde, ẹ wo orú àwọn ọmọ tó lọ bá ń sìn bá àtọ̀wọn ọkùnrin àti gbogbo ẹ̀. Kí bàbá Tinubu lè mọ̀ pé ìlú nǹkan ọ̀rọ̀ gbọ́ nílùú o. Èmi ò lè sọ pé kọ́ dìstọ́bù bàbá Tinubu o, nítorí pé àwọn kan ò fẹ́ kó wà ń bẹ̀. Wíwà ń bẹ̀ kò easy, mi ò sọ pé easy, ta ló fẹ́ wà ń bẹ̀? Bọ́n ṣe system Nàìjíríà lẹ́rí yẹn o. Àwọn president tẹ̀ ń rí yẹn, àwọn náà ó ní okùn dì í. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Torí mi ò mọ̀ bóyá náà. À ń gbọ́ yín mà. Wọ́n ní okùn dì í, àwọn bìtìkó, àwọn gbogbo àwọn òyìnbó yẹn náà, àwọn tó ń ṣe. Ẹ̀yin ẹ jẹ́ kán sọ pé wàhálà kan fẹ́ bẹ́ẹ̀ sí wọn fẹ́ dìbò. Ẹ rí tán máa yọjú, ẹ má jẹ́ ó dìjà o, ẹ má jẹ́ kíjà bẹ́ o, ẹ má jẹ́ kó ṣe. So wọ́n ṣe máa tú okùn yẹn látọ̀dọ̀ wọn òyìnbó yẹn náà ṣe pàtàkì. Pé kíní tó fẹ́ ṣẹlẹ̀ yìí o, mo rí pé bàbá Kítóyè náà wọn náà ń gbìyànjú tí wọn lọ́dọ̀ wọn United Nations, ṣùgbọ́n bàbá Tinubu tó bá rí pé ó fẹ́ yí mọ́ lọ́wọ́ kán wá bọ́n ṣe máa ṣe. Mo rí kódà pé ó fẹ́ reset system yẹn tó o bọ̀ tí wọ́n fẹ́ o, gbogbo ọ̀nà náà tí máa wájà yẹn káàkiri tí tọ́ olóyè Ìgbòho bá wà lápá bíi wọn á bọ́ sápà bòmíì, wọn á lọ dáràn bẹ́ẹ̀, wọn á máa ṣe káàkiri kí gbogbo ìlú máa rọgbọ. Wọ́n fẹ́ kí gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní bá bàbá Tinubu jà, kán lè kúrò ńbẹ̀, káwa fúnra wa ká lè kúrò níbí ìgbẹ́. Tó bá kúrò ńbẹ̀ kọ́ àwọn fúnra wọn á wá gbogbo ẹ̀ padà. Ẹ lè má jì kó jẹ́ pé Fúlàní ló wọ ọbẹ̀ lẹ́yìn Buhari, kí ni ìbá ti máa ṣẹlẹ̀ sìn? Wọ́n á ti pa everybody tán. So nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ni pé ṣé ní Ọ̀yọ́ yẹn tí ní ìbá fẹ́ ju agbára bàbá Tinubu lọ kó lọ wá àwọn Israeli, àwọn Amẹ́ríkà kó ń wá gbé bẹ́ẹ̀sì wọn, wọ́n jọ ṣàgírímẹ̀tì tó yẹ ọdún báyìí kó wọn wá sí south. Táwọn yẹn náà yẹ ìhànà ní gbogbo ibi tó ti ń wá epo ṣe gbogbo ẹ̀ yẹn agbára ju agbára lọ. Wọ́n á wá bọ́ ṣe máa lé wọn àtagbára ìbílẹ̀ àti tàwọn mílítírì. Kán wá bọ́ yẹn máa flush wọn out kí Yorùbá lè ní ìsinmi. Nítorí bẹ́ẹ̀ tẹ̀ ṣe wọ́n fẹ́ ṣe regional sin ẹ wo wọn tó ń wá kínní yẹn. Báwo náà ẹ fẹ́ ṣe? Ẹ ṣeun ìyá wa. Bá ṣe máa kúrò ní kọ́ máa wo bá ṣe máa kúrò báyìí máa kúrò. Àjẹ́bẹ̀ Ọlọ́run àgbàkóso. Ẹ ṣe mọ̀. Ẹ ṣeun gan. Peter ẹ bá wa gbóhùn sókè sà. Mr. Peter bá wa gbóhùn sókè sà. Mr. Peter ṣe wà ń bẹ̀. Mr. Peter ìsínbẹ̀. Mr. Richard ẹ bá wa gbóhùn sókè. TikTok ẹ tó bá ti power tap àbí ṣe kinní kan. Yes, my boy, ẹ bá wa gbóhùn sókè sà. Yes, ma. Number one,
láyé àtijọ́ tí sójà bá wọ ibi tí student wà bẹ́yẹn àwọn student yẹn sójà gan wọ́n jẹ́ sójà gan wà ń bẹ̀ ó yẹ ká finish wọn ni wà láìtàlá ó yẹ ká finish wọn because criminal ni wọ́n wà bá wọ Nigeria uniform tó ju bẹ́ẹ̀ lọ ó yẹ ká finish wọn kò yẹ ká dúró dìgbà as least student máa wà school yẹn wọ̀n less than 5 to 10,000 ó yẹ ká rọ́bù wọn ni ká pa gbogbo wọn láìpò kankan bẹ́ẹ̀ ni judgement wọn ni ẹ̀ka máa hand over lọ́wọ́ kán gbé lọ́wọ́ kán kó ọlọ́pàá fẹ́ ṣe kán parapọ̀ kán pa gbogbo wọn ilé tó má lè fọ orí ẹ̀ kán fọ orí ẹ̀ tó má lè tìkì bọ̀ lọ́wọ́ kán tìkì bọ̀ lọ́wọ́ kán. ní ladies ní ilé girls hostel. ọkùnrin náà máa wà táwọn gẹ̀ẹ́sì bá pariwo mà táwọn gẹ̀ẹ́sì bá pariwo àwọn ọkùnrin wà lágbègbè ibẹ̀ kì í ṣe girls hostel nìkan ló máa wà ń bẹ̀. irú guy sin ọkùnrin ló wá rescue ẹ̀. Sí lórí YouTube lórí YouTube ẹ máa rí òun lélẹ̀ ó ti sọ̀rọ̀ ọkùnrin ló wá àwọn student ọkùnrin náà wá rescue wọ́n ti mú òmògiri wọ́n ti gbé àtìláwí jáde àwọn méjì wọ́n ní kò farabalẹ̀ kó ń gbà nǹkan sára kó má pariwo sókè. ẹ tó bá ti láwùjá dàgbà ọkà ń bẹ òye kan gé àtìláwí yẹn kan rẹ ni kan rẹ mọ lábẹ́ bẹ́ẹ̀ ni mà kẹrí bí Nàìjíríà lọ sí. ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́rìn. kẹrí bí Nàìjíríà lọ sí mọ ojú fojú ni o ẹ̀jẹ̀ fẹ́ jẹ. ojú fojú ni gbogbo ọmọlúwàbí tí Yorùbá ń ṣe ẹ̀kọ́ gbé pàtì tó bá ti di wípé ẹnìkan fẹ́ gbẹ̀mí ẹ̀wọ̀n náà tíra àti gbá tiẹ̀ bẹ́ẹ̀ ni tíra àti gbá tiẹ̀ ó dìfẹ́ǹdì ara ẹni àlọ́kọjọ́ ọlọ́nà àlọ́kùrọ̀ wájú ẹ understand. ẹni sùúrù sà because mo pé orí YouTube mute YouTube ṣé ń gbọ́n tí wọ́n sọ lórí TikTok because TikTok àti YouTube ó dẹ̀ kó wọ́n bára wọn jà. Ẹ tẹ́ wá lórí YouTube ṣé ń gbọ́ kan tí wọ́n sọ lórí ẹni sùúrù lórí TikTok ẹ tẹ́ wá lórí YouTube ṣé ń gbọ́ kan tí wọ́n sọ lórí TikTok ẹ dákun torí Ọlọ́run ẹ gbóhùn sókè sàn. ṣe rí ọ̀rọ̀ tí pé wọ́n wá mẹ́rin ẹ̀ mọ̀ nǹkan tó lọ́jọ́ ni ṣe rí ọjọ́ tó máa wà wà mọ́ ó ti súnmọ́lé ó kù díẹ̀ ní nkejì bẹ́ẹ̀ ni àwà mọ́ ń bọ̀ nǹkan kan lèèyàn máa ṣe tí ò ní ṣèmí mọ́ ó kó kù díẹ̀ ẹ̀jẹ̀ mẹ́pẹ́ sì àwọn bíi pé ìlú wọn ti ń dún kólákólá wọ́n dẹ̀ ní ìlú tó bá ti ń dún dùkúdù lẹ́yìn bọ̀kan ló mọ fẹ́ ya ni ó kù díẹ̀ ẹ̀jẹ̀ mọ̀ bẹ̀tẹ̀ wọn bọ́ tọ́lọ àwọn ọmọ sílẹ̀ ẹ̀jẹ̀ káká encourage wọn àwọn ọmọ mi gan kọ́ńtà àti unite tó bá ti pariwo ń bì kan kí gbogbo wọn tún síta. fáǹsì mi kò sọ pé ọmọ àwọn náà wà ní Union Ọ̀ṣun Ọlọ́run bá o. àwọn repentant agbésùnàmí tá kó sínú kínní àwọn ló wá ṣiṣẹ́ yẹn àwọn repentant agbésùnàmí ni. so kán dì pẹ̀lú wọn kán treat wọn as ọ̀daràn. wọ́n ní wọ́n ti arrest 5 nínú wọn. báwo ni kí náà rò sójà ẹ̀kọ́ dédé ya wọ hostel àwọn ọmọbìnrin ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí gbé pọ́n wọn lọ bá wọn. arrest tán sọ yẹn ṣé arrest àlejò àbíkán gbà mí tó wà kán gbẹ̀mí lára wọn. èmi ò tiẹ̀ fẹ́ kọ́ pa wọn fẹ́ kọ́ kó wọn lọ kọ́kọ́ lọ sí Sambisa kọ́ fi wọ́n sí war front. fọ́nrán tó kó wá yẹn kán wá ọ̀bẹ kékeré wọn nídìí kán fi síṣan yẹn kán gé lẹ́ẹ̀kan náà. ẹ jẹ́ ẹ̀yin èèyàn mi ìdájọ́ ta lẹ fẹ́ èmi ní kí wọ́n kó wọn lọ sí Sambisa kọ́ lọ sí war front kọ́ lọ fèsì àwọn Boko Haram bàbá wa yìí ní pọ́nrán tí wọ́n gbé wáyé kan wá ọ̀bẹ kan rẹ̀ ẹ dákun èwo tẹ́lẹ̀ sọ́pọ́ọ̀tì o ṣé èmi lẹ sọ́pọ́ọ̀tì ni àbí Mr. Richard ṣé kọ́ rẹ́ pọ́nrán wọn ni àbí kọ́ kó wọn lọ sóko Sambisa Mr. Chris ẹ̀ bá wa gbóhùn sókè ká tó play fídíò àwọn tó ń lọ sínú igbó wa ẹ ní dààmú sà. ẹnìkan ní they are not soldiers who are they? Are they not soldiers? Either repentant Boko Haram kìíní kan ṣèbí wọ́n ṣáà deploy wọn sínú ṣọ́ọ̀n kan ọmọ gba salary wọ́n gba salary náà orúkọ wọ́n dẹ̀ wà ní kọ̀ǹpútà so Nigeria military náà làwọn kà wọ́n sí ẹ wá góòlù sókè sà. Jerry ọ̀rọ̀ Nàìjíríà wọ́n ti design ẹ̀ bí mi ṣe rí ìgbà táwọn ọ̀daràn tó pààyàn ẹni tó jí igi lásán gan ní Nàìjíríà wọ́n dáná sun wọn pa but àwọn tí wọ́n pààyàn gangan tẹ́ wọ́n àwọn èèyàn yìí o apààyàn ni wọ́n ẹ wá ń pè wọ́n ní repentant Boko Haram ẹ dá wọn padà sínú ẹ̀kọ́ aṣọ sójà sí wọn lọ́rùn sínú pé kí wọ́n máa ṣọ́ ìlú àwọn tó wá jẹ́ original soldier wọ́n pa wọ́n. Now the plan is this gbogbo southwest pátá wọ́n máa deploy àwọn repentant Boko Haram yẹn sí
So àwọn ọmọ náà ṣe ń rape wọn á ṣe jù bẹ́ẹ̀ lọ. And meanwhile Sunday Igboho lè sin everywhere. So kí Yorùbá ti mọ̀ pé kò sí nǹkan kan fún wọn mọ́, take it or leave it. Àwọn olóṣèlú everybody kò mọ nǹkan tó lè kó but àwọn tí iye wọn ò ṣe wọ́n tẹ̀lé olóṣèlú. Àwọn náà wọ́n á pa àwọn ọmọ wọn náà wọ́n á pa àwọn gan-an. Àwọn tó tẹ̀lé àwọn olóṣèlú yẹ kiri ń sìn they will kill them. Ìlú yẹn máa wọ́n sì ju bí ẹ ṣe ń wòye lọ. Ṣé pé a ṣe ń kéésì a ṣe ń sọ̀rọ̀ máa wọ́n sì ju báyìí lọ náà. Everybody lè sọ̀rọ̀ mú gbà yẹn. Ìsìn yìí a ṣe lè sọ̀rọ̀ bọ̀ à ń sọ̀rọ̀ okay a ṣe lè gbígbèsè. Okay kí ló dé tá lè pín? Náà lẹ́yìn kákáká bára aṣọ tó rọ̀ pé ṣé tó pé Tinubu yẹ ọmọ Yorùbá nísìn báyìí kẹ́ máa bá lọ bẹ́ẹ̀. Okay náà wà lánàá. Tó bá kúrò ń bẹ Yorùbá ò lè wà ń bẹ for life náà. Fúlàní àbọ̀ síbẹ̀ Yorùbá jẹ́ pínrin ìyà. So káwọn lè forget pé kíní they will destroy your ballad 100%. Bí ṣe ń wé because wọn ò fear anybody nínú Ọ̀yọ́ bẹ́ẹ̀ yẹn ẹ̀ ń wá gòdè ń bẹ̀ ẹ̀ tún abode láti sọ pé kò sí nǹkan tí. àní màá gbé fídíò yẹn jáde ẹ ká kọ́kọ́ gba àwọn kọ́ọ̀nà àwọn Fúlàní tó máa ní gòdì wa ti jáde. ọ̀rọ̀ àwọn yunifásitì ọ̀tí ẹ̀wà dùn mí o kò dùn mí nǹkan tó dùn mí ni pé àwọn náà ní lọ́wọ́ so kò dùn mí àti báwọn wọn máa ń ṣe kọ́ọ̀tì wọ́n ṣe pé wọ́n máa ń ṣàwo àwọn náà tí wọ́n kò tẹ̀sí wọ́n máa ń tẹ̀lé fídíò kiri so they can protect themselves. Mo rí pé wọ́n lọ sọ́dọ̀ àwọn secondary school mo rí pé wọ́n lọ sọ́dọ̀ àwọn nursery school àwọn yẹn àwọn gangan ni ó lè fún yàn ní trauma àwọn ọmọ secondary school àwọn ọmọ yunifásitì yẹn wọ́n ti dàgbà. wọ́n ti dàgbà kọ́ lọ bá wọn sùn ó dà mo ti gbọ́. àwọn náà pásítà náà Nàìjíríà ti di pé. ẹni sùn lórí fóònù. so orí wọn gbọ́dọ̀ pé. ó dà ẹ ṣe ń gan ọba wa ẹ̀yin ìwọ tó bá support ọ̀rọ̀ sábà wà yìí sọ ipò àwọn ọmọ yunifásitì yẹn wọ́n ti dàgbà kò ní nǹkan ẹ jẹ́ ká mọ̀ ẹ bá wa gbóhùn sókè lórí fóònù ẹ gbóhùn sókè sà. ẹ káalẹ́ sà. Yes ma ẹ pé ètò ma. a jọ ń ṣètò ní sà. Yes ma. ẹ wo àwọn ibi tí àwọn sójà yẹn bí tó ń gbé gbọngbọngbọngbọn ṣé kò sí agbára mọ́ ní Nàìjíríà ni because ìgbà tẹ́mi wà ní Nàìjíríà ọ̀kọ̀ọ̀kan ṣẹlẹ̀ ní mile 12 pé ẹyin adìyẹ wọ́n fi jó police station ẹyin adìyẹ lásán lásán ṣé wọn wá ní gbogbo agbára ẹ kọ́ lọ fi ẹyin adìyẹ ẹ kọ́ fi sun ibi tó wà ẹ kí gbogbo wọn jóná tó fi báyé àwọn ọmọ ọlọmọ jẹ́ bẹ́yẹn tó dẹ̀ because wọ́n ṣe wà ẹ́ sìn kò sí nǹkan téèyàn tó lè ṣe because ìbọn wà lọ́wọ́ wọn kò sí nǹkan téèyàn lè ṣe agbára ìbílẹ̀ ilé ẹ̀kọ́ lò fún wọn irú ẹyin adìyẹ ẹ̀kọ́ fi jó gbogbo ibi tó wà yẹn wọ́n lè mọ̀ pé Yorùbá kò ṣe ẹran rírọ̀ kọ́ wá sọ wá di èèyàn rádaràda fẹ́ni pé àtẹ oríwá òdì. so nǹkan tí mo fẹ́ sọ ní ẹ̀ mà ẹ máa bẹ́ tó bọ̀. ẹ ṣeun gan bàbá wa ẹ ṣeun gan. wọ́n sọ wá di èèyàn rádaràda wọ́n lọ ń kí àwọn ọmọ mọ́lẹ̀ wọn lọ ń bá àwọn ọmọ sùn bóyá bàbá ti ṣe ṣó yìí lójúmọmọ mo fẹ́ máa rí àwọn orí ibú èpè ní kọ́mẹ́ǹsì kọ́ máa bá mi gbé wọn ré káwọn èèyàn pè wọlé kí wọ́n gbé wọn ré ṣó yìí bí wọ́n sọ pé àwọn èèyàn ti sùn lálẹ́ kò mí rí jíjà yẹn tó bàbá mi ẹ̀ ní ṣe àgbákò ẹ wo orí ibú tó gbé wá sílẹ̀ Yorùbá ẹ wo òfò tó gbé wá sílẹ̀ Yorùbá wọ́n wọ́n yín ní Ọ̀ṣun àwọn Nigerian sójà wọ́n lọ ń bá àwọn ọmọ wa sùn ẹ má ṣòfò ní o adé ń sọ fún yín bá Tinubu à sọ fún yín àwọn repentant Boko Haram tẹ́ ń kó sínú sójà yìí adé kí sójà Yorùbá wà nílẹ̀ Yorùbá sójà repentant Boko Haram kọ́ lọ sílẹ̀ Haúsá ajá yín fọ́ mẹkùn lọ́mọ mẹkùn tí ń dẹ̀gbà ń ṣiṣẹ́lẹ̀ tí ń ṣẹlẹ̀ wọ́n ti ń wọnú bẹ̀rù yunifásitì lọ́mọ bá àwọn ọmọ sùn tó bá lóyún sáré lóyún wọ́n lọ rẹ́pọ̀ àwọn mọ́nú skul náà látàárọ̀ sí láti July 1st látàárọ̀ tílẹ̀ ti mọ́ nísìn kò sí protest o àwọn yunifásitì gbogbo ò lè bọ́ta yunifásitì president wọn ò lè kóra wọn bọ́ta ó ṣẹlẹ̀ sí uni Ọ̀ṣun nísìn ṣé kò lè ṣẹlẹ̀ sí laspotech laotech and co àwọn yunifásitì tó kù kò lè ṣẹlẹ̀ sí wọn àbí everybody ti dákẹ́ ẹ ti politicize everything Nàìjíríà yẹn ní wọ́n fẹ́ sọ̀rọ̀ báyìí máa block ẹnu ẹ̀ ní àwọn tí dẹ̀ wà nílùú òyìnbó táwọn tó wà ní Germany tó wà ní London
tó wà l'Amẹ́ríkà èèyàn kan lè kàn dé sójà kan kàn déédéé wọ ọbẹ̀ ló máa bá wọn sùn wọn náà ti arrest 5 nínú àwọn sójà yẹn nísìn ẹgbẹ́ ẹgbẹ́ lẹ́nu fẹ́ fi sí àwọn tó arrest yẹn sìn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ní gbọ́n kankan o ẹ ti kó reporter program wá sí wá bá wa ńlẹ̀ Yorùbá àbí ẹ máa ṣorí burúkú ni o èmi ò ní ṣépè fún yín ṣùgbọ́n mo kọ́ dá ṣe Elédùmarè gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ní wá lára nílẹ̀ Yorùbá yẹn mi ò ní ṣépè fún yín o ṣùgbọ́n ẹ máa ṣorí burúkú ẹ máa fi tó kù ṣe sọfẹ́ ní àfáwọn ọmọ yín àwọn ọmọdé ọmọ yín máa ṣorí burúkú wá ti forí burúkú ètò sọfẹ́ ní àfáwọn ọmọ tiwọn náà èmi ò ní ṣépè fún yín o ṣùgbọ́n ẹ̀ ní fàlàáfíà lólé ayé ẹ̀ ní gbádùn lé ayé yín torí àwọn ọmọ yìí nísìn yìí tó ní boyfriend nínú wọn ó mọ̀ pé boyfriend mi lè tó fẹ́ gbádùn ara wa ó yá kẹ́kẹ́ jọ gbádùn ara wa pẹ̀kẹ́ ìkọ́kọ́ lè gbàgbé pọ́nrán tí ò romi tí ò wọ̀ láti bí oṣù kan èyí tó ti dé pẹ̀tà tó ti dógùn ọmọ wa máa bá ọmọ Sùmọ́nù school àkọ́bí ọmọ lórílẹ̀-èdè bàbá Tinubu Yorùbá wuyì lórúkọ mi pé mo tún ti ń pè yín nísìn afẹ́ justice fáwọn ọmọdé yìí o tí máa dẹ̀ sí justice ẹ̀yin ọmọ tó bá ti bá sùn yẹn ẹ fi kan nu ẹ ní sùúrù sáà ẹ̀yin ọmọ tó bá sùn yẹn tó bá ti sí justice fún yín ẹ mọ nǹkan ẹ bá káṣífù kó kíní ẹ lọ fi ṣògo owó gbogbo ẹ̀yin ọmọ tó bá sùn àwọn tó bá ní sùn yẹn kó àtọ̀ wọn lọ fi ṣògo owó because tí ẹ bá ní ọkọ bí ọkọ yẹn ní wàhálà wà kò sówó lọ́wọ́ ẹ̀ kíníkan mo á lọ ara mi lọ fi ṣògo owó fún so tó bá at the end of the day wọn lọ fẹ́yàwó mi màá gbóhùn fún ara ẹ̀ ṣògo owó ni so ẹ̀yin ọmọ yẹn ẹ wá ẹ máa ṣe àwọn bá mọṣẹ́ yẹn tó ẹ wá wọn ẹnu kíní yẹn pamọ́ màá tó bá yín sùn yẹn ọmọ tí wàá ní kò lè jẹ́ sóògùn owó ẹ̀yà wọn wèrè because kò ṣúwọ̀ pé justice máa wà fún yín àtọ yẹn ẹwà tó bá mọ tó fẹ́ lò ẹkọ yà wọ́n wèrè kọ́kọ́ pé wọ́n kàn wọnú Nigeria military wèrè kàn ń pọ̀ ń bẹ̀ mo ní sọ jù bẹ́ẹ̀ lọ for now ẹ bá gbóhùn sókè sà. yẹ ẹ kó atótó nu agbára onídàá yín kẹrí nǹkan tó mi fẹ́ sọ lórí nǹkan tẹ́ sọ yẹn ni pé opinion mi ni o àwọn èèyàn wa àti wọ́n sọ̀rọ̀ pé ṣé Ìgbòho ni kọ́ ẹ má tẹ̀ ká dárúkọ Ìgbòho sílẹ̀ eléyìí ò ń ṣe bandit official Tinubu ni ká pariwo àti Nàìjíríà mi ẹ má fi Ìgbòho sílẹ̀ káwọn wèrè má tún hashtag Ìgbòho pé Ìgbòho tó ti fẹ́ dìde ogun sí Nàìjíríà mi o ṣé ń jẹ́ tìmí sí máa. àwọn àpẹẹrẹ yín sà. hashtag Tinubu and Nàìjíríà mi wọ́n come to our aid lórí irú ìṣẹ̀lẹ̀ yìí kò sí tó kọ́ Ìgbòho nú eléyìí. Ìgbòho báwo kí ló kàn Ìgbòho nú eléyìí. wọ́n dẹ̀ ti mú wọn so kíjọba kó jẹ́ ká rí justice lórí ẹ̀ Tinubu Nàìjíríà mi ní ká hashtag kò kan bàbá Ìgbòho ẹ máa bí tó bọ̀ mà. ẹ ṣeun gan bàbá mi. gbogbo àwọn kinní yẹn ní sí ó yẹ kẹ́ ti wọ́n ti máa fọ àtọ̀ yẹn ó yẹ kẹ́ ti máa wá bí máa sẹ́ǹdì ẹ̀ sí ọba yẹn fi ṣoògùn owó ọlọ́ọ̀kọ kò sádùjọ́ náà kankan níbi kankan tó bá lékun sí mi èmi ò ní léjò sí ẹ à ń lékun sí ẹ ń léjò sí wa tó bá lékun sí mi máa lé láyọ̀nù sí ẹ ni ẹ bá gbóhùn sókè máa mi ìlékún sí mi àlé láyọ̀nù sí ẹ. ṣe rí brọ́dà mi kan sọ̀rọ̀ pé ṣe bá àwọn ọmọ yẹn ti dàgbà àwọn ọmọ yunifásitì kò yẹ ká máa sọ orúkọ nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé àwọn ọmọ yunifásitì mi wà tẹ́kọ̀ ó sì wà ní virgin ṣé nǹkan tán ni kọ́ lọ ṣe skul nìyẹn ni wọ́n wá sọ pé èyí bá àwọn ọmọ yunifásitì ni wọ́n lọ rèpù kò yẹ ká máa sọ orúkọ nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé nǹkan tí àwọn sọ pé kán lọ ṣe ní skul nìyẹn ni ṣé irú àwa táwa lájò ta fọmọ sí ilé ìpè kọ́mọ lọ sí skul tán lọ́n rèpù ọmọ Ọlọ́run má jẹ́ ká ṣorí burúkú ṣé nǹkan téèyàn rán ọmọ lọ ṣe ní skul nìyẹn kí ìjọba wa kí wọ́n bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí bí bẹ́ẹ̀ kọ́ sàṣẹ́lẹ̀ kejì ni wọ́n fà lẹ́sẹ̀ káwọn ọmọ yẹn táwọn ọmọ yẹn bá bọ́ síta ní ìsìn tó bá bẹ̀rẹ̀ àlùtà wọ́n á sọ pé àwọn ọmọ yẹn ń da ìlú rú wọ́n á ní wọ́n ń da ìlú rú iṣẹ́ àwọn ọmọ tí wọ́n lọ ká mọ́ bíbẹ̀ yẹn tán lọ ń ṣe níṣekúṣe yẹn ṣé nǹkan tí wọ́n ní kọ́ táwọn ọmọ lọ ṣe ní skul nìyẹn ni so ẹni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ẹjọ́ ẹ má sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́ pé ṣe bá àwọn yunifásitì ni. ẹ jẹ́ fún yín lésì ọ̀rọ̀ yìí madam máa fún yín lésì ọ̀rọ̀ yìí mọ̀ bọ̀ ṣé ẹ rí Nàìjíríà ti worst adẹ̀ ti fi ojú rí bó ṣe ń lọ adẹ̀ àti ké before now ṣe àwọn àmì tí wọ́n ń kó wọlé Yorùbá wọn kì í ṣe rí àmì kò yé yín wọ́n sì máa padà máa kànlẹ̀kùn ilé ọ̀kọ̀ọ̀kan ilé ẹnìkọ̀ọ̀kan tó wọ́n sì máa padà máa gbé àwọn èèyàn kò yé yín adẹ̀ sọ fún kóòdù Nàìjà ọ̀sẹ̀ tabatúsọ nísìnyí wọ́n sọ pé àwọn tuntun dé o wọ́n tuntun dé o ṣùgbọ́n ká pé àsì nínú Nàìjà ń sìn tó ti wá ń rí ojú wa ò ní rí adẹ̀dẹ̀ pé kí ọmọ àlè máa kókó máa bá yẹ ẹ̀ lọ
ó ní kálukú pé ẹni pé rárá pé ọ̀kan ni wọ́n Nàìjíríà nǹkan tójú Yorùbá dẹ̀ máa rí not ṣẹ́rí nǹkan tójú Yorùbá máa rí Yorùbá tó máa kù in the next 5 years or 6 years gan-an mi ò lè imagine because wọ́n á ṣe ṣùtá fáwọn èèyàn. Àwọn Fúlàní ó náà máa pa Yorùbá tán wo social media ni ó náà máa pa àwọn ọmọ Yorùbá tán pé àwọn rẹ́dí fún Yorùbá. Ẹ fún mi ṣẹ́jú kan mà. So now a sì mọ̀ pé ogun wà nílẹ̀ kí ló dé tí wọ́n lè ti school kí ló dé tí wọ́n kákọ́ fèsì security ìlú tí. Bàbá wa tó bá ti school nísìn táwọn ọmọ fẹsẹ̀ gbálẹ̀ káàkiri wọ́n padà jí wọn gbé náà ni but kò sí òbí tó máa gbọ́ ọ̀rọ̀ yẹn kò sí òbí tó máa gbọ́ ọ̀rọ̀ tẹ́ sọ pé ìwà ọmọ yunifásitì ni wọ́n ìyẹn ò ní kéèyàn kan wá kéèyàn ifo ọkọ léèyàn ọkọ tẹjọ ń gbélé tó bá sọ pé òun fẹ́ ṣe tí ò bá ń wọ̀n ẹ̀ tó bá fi tipátipá ṣe inú èèyàn go ò ní dùn tọ́pẹ̀lẹ̀ sí pé àwọn ẹni tí wọ́n mọ̀ rí. àwọn tá à ń sọ yìí wọ́n lọ skul àtúwàlókè tó jẹ́ àlìfù ó làwọn náà. ó dà ẹ jẹ́ kẹ́lẹ́ mi bá wa dá ṣe bá wa gbósókè lórí fóònù iṣẹ́ ti rí nǹkan tí ibi tí gbogbo ẹ̀ tó ti ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ náà lélẹ́yìí ìgbà tí wọ́n jí àwọn ọmọ Chibok gbé lọ́jọ́ sí wọ́n sọ pé wọ́n máa rí wọn gbà ẹ wo èjì tí wọ́n títà àwọn yẹn lọ ń bímọ sínú igbó wọ́n sọ láti 2014 wọ́n kálukú dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn torí pé kò kí n ṣọmọ 2015 òkè rúmà tí wọ́n ń sọ̀rọ̀ yìí ṣé tó bá jọ ọmọ tiwọn ni wọ́n rèpù mọ́ yunifásitì ṣé ni wọ́n máa dùn sí ṣé ìdùnnú ló máa jẹ́ fún wọn. ẹyà Chris ẹ fún ìyàwó àyè lẹ́sìn. wọ́n bá rí táwọn yóò bá rí justice bó ṣe wà yìí wọ́n tún máa lọ sí another school wọ́n á tún lọ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ ti ń bẹ̀rẹ̀ nìyẹn ó tún ti ń bẹ̀rẹ̀ nìyẹn. ẹ ní sùúrùsà a máa sọ̀rọ̀ lórí àwọn tó lọ ṣe nẹ́kù màmá wa ẹ bá wa gbóhùn sókè mà. ọsùn tá a bá wá sọ pé torí pé àwọn ọmọ yẹn pé wọ́n jọ ọmọ yunifásitì pé kò sí nǹkan tí wọ́n lè ṣe fún wọn òkè àwọn ọmọ tó tiẹ̀ jọ ọmọ kéékèèké tí wọ́n gbé lọ sínú igbó láti ìjọ ẹ̀ kí la rí ṣe sí ṣé ara àwọn ọmọ yẹn gbà ṣé gbà tán bá ṣe lè tí wọ́n bá mú jẹ ṣẹ̀rọ pé wọ́n tún ní ṣètò burú jù báyìí lọ fún àwọn ọmọ míì ni wọ́n ṣe lè fún yunifásitì sìn ti bí báyìí secondary school kan lókùn tó máa tún lọ báyìí pé àwọn ọmọ yunifásitì bóyá wọn bá wọn lé wọn á ní bóyá torí pé àwọn bá ọmọ yẹn lé wọn á tún lọ sí secondary school wọn á lọ bẹ̀rẹ̀ burúkú yẹn pẹ̀lú àwọn ọmọ yẹn so ẹ jẹ́ ká tètè dẹ́kun nǹkan tí kò dá ẹ má jẹ́ ká máa nǹkan tí kò dá ẹ má jẹ́ ká máa fi ìwé ìbò yìí pé kínní Ọlọ́run á ràn wá lọ́wọ́ language tí wọ́n lò fún mi yẹn ó bí èmi nínú torí ọmọ tèmi wà ní school yẹn ọmọ mi wà ńbẹ̀ so ẹ jẹ́ ọmọ yín wà ní uni Ọ̀ṣun. uni Ọ̀ṣun yes now. Màámi kí ni nǹkan tó sọ fún yín kó ṣẹlẹ̀. ọmọ yóò tiẹ̀ kò pé èmi torí ọmọ yìí pé ọkàn mi ò ní ìgbà kò pé mi. Orí ètò Yorùbá Wuyì lẹ ti ń gbọ́ báyìí. ọkàn mi ò ní ìgbà rárá. Àdẹ̀mọ̀ náà bàbá jẹ́ kẹ́rí fídíò yìí o ẹ bá mi pè é ẹ bá mi fi lọ́kàn balẹ̀ pé kò ní dààmú o. Màá ṣe lọ pé ní báyìí mo máa ṣe lọ pé ní. ẹ lọ pé mà. Ṣẹ́rí àwọn iṣẹ́ pé àwọn ọmọbìnrin ajá ìyá ní kò pé òun tábà play fídíò wọn sí tí wọ́n ti ń sọ̀rọ̀ àti fíìsì wọn tó sọ̀rọ̀ nísìn àwọn èèyàn onímọ̀ pé òótọ́ ni pé wọ́n lọ wọnú ìlú lọ rẹ́pù àwọn ọmọ yunifásitì uni Ọ̀ṣun tó bá kó bẹ̀rẹ̀ sí wọ́n lọ bá àwọn secondary school tó bá pé táwọn yẹn ò táìtì tó wọ́n bẹ̀rẹ̀ sí wọn bá àwọn primary school sùn ẹ bá gbóhùn sókè. àjọ ń ṣètò ní màámi àṣẹ ìdùnnú. wọ́n ń sọ pé àwọn àmì kò sáàmì lórílẹ̀‐èdè nìmọ̀ gbogbo àwọn tó ń kó sáàmì àwọn Boko Haram ni ọkàn tí ká sọ àmì sí Ọlọ́run ni ìwà tán wù nú gbókò kò lára wọn àwọn olórí wa ò sì gbọ́ fáwọn tán kó sáàmì pé wọ́n sáàmì tẹ́ bá rí ọlẹ́gbẹ̀ẹ́ títí èrò á máa bàyàn níyàn torí wọn ti ká sọ wá sí Ọlọ́run wọn fi ìyà jẹyàn kò pẹ́ ní tẹ̀fẹ́ múra wí àmì kàn bá rí wàmì ló ń bọ̀ ẹni ò ní lè múra nǹkan kan sí adọ́dọ̀ náà sí a máa ṣe wọn ṣe Ọlọ́run wọnú àwọn olórí wa lórílẹ̀‐èdè ni kọ́m tí ó fẹ̀mí ra staff alatan bẹ̀rẹ̀ sí vita gbogbo àwọn èèyàn sì ń fẹ̀mí ọmọ kan fẹ̀mí àwọn ẹni tí èrè lágbára tàfàrà Ọlọ́run á béèrè ẹ̀san lọ́wọ́ wọn a máa gbàdúrà fún wọn pé kọ́lọ́run béèrè ẹ̀san lọ́wọ́ wọn kọ́lọ́run fìyà jẹ ọmọ ṣé fìyà jẹ aláìlẹ́nì kankan torí àwọn ń jẹ ọmú bíbẹ̀ àwọn ọmọ wọn yàn sípò nípò láàrin ara wọn
ẹni tí ò lágbára kan tó ní jẹ́ kó kọ́yìn ọ̀nù jẹ́jẹ́ kọ́ mọ́ gbẹ̀mí wọn ń gbẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run àbá mú ọlọ́run àtórílẹ̀-èdè mi sí ẹ̀kọ́tò ọlọ́run àti ọlọ́run àrùn ẹ̀ ọmọ ológun ẹgbẹ́ òsókè àṣẹ ìdùn àrè ẹ ṣeun gan ọmọ ológun ẹgbẹ́ òsókè a fẹ́ pílẹ̀ àwọn fúlàní tán ní àwọn làwọn máìlì góòdù wa ẹ káàbọ̀ mà yes ma. Iwájú ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe. ọlọ́run bá wa ṣe o ajé ìlúmọ̀ rẹ̀. Mr. Chris number 1 ẹ̀yin ni mo kọ́kọ́ fẹ́ bá lẹ́jọ́ ẹ má bínú o ẹ má bínú mi ìmọ̀ yín sọ́wọ́ wàhálà mi ìmọ̀ yín sọ́wọ́ mo kàn fẹ́ kẹ́ correct statement tẹ̀sán. ó yé mi ọ̀rọ̀ tẹ́ sọ ọ̀rọ̀ ńlá ni. tí bẹ́ẹ̀ ṣe wà yìí kẹ́ ẹ jóbìnrin lásán àbí bẹ́ẹ̀ ṣe jọ́kùnrin kẹ́ ẹ gbọ́ pé ìyàwó yín yan àlè. ṣé ẹ mọ̀ pé wọ́n sì máa dọ́kùnrin náà. ẹ dákú síbẹ̀. even kẹ́ ní girlfriend kẹ́ ẹ gbọ́ pé ọkùnrin míì bá sùn ẹ fẹ́ dákú síbẹ̀. inú àmàrùn yín tọ́kílẹ̀sì ọmọ téèyàn wá bí nínú yàn kẹ́ ẹ wá gbọ́ pé wọ́n rape ẹ̀. ẹ bá wa sọ ní Yorùbá o ẹ bá wa kọ fọ́fọ́fọ́ yáwá èdè Yorùbá. Àwọn victim àwọn tí wọ́n ń grip mọ bí mental health wọn ṣe máa ń rí. God bless you amen. Mental health wọn kìíní ẹ wọn ò ní láìkí ọkùnrin mọ́ láyé wọ́n máa ń hate ọkùnrin ni wọ́n máa ń hate ọkùnrin ni so statement yẹn kò dáa tó. ẹ ṣe yà mí. ṣé wá rí àwọn tí wọ́n lọ grape àwọn ọmọ mọ́lẹ̀ àwọn ọmọkùnrin tó wà níbẹ̀ wọ́n yọ̀dẹ̀ ni wọ́n ṣàkátó. ẹ dà fún un. wọ́n ṣàkátó àwa náà wà ní skul tó jẹ́ pé àwọn sí nǹkan kan tó ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ àwọn ọkùnrin tó wà ní vicinity tó jẹ́ student area àlùfọ́ lórí ni wọ́n fi wọ́n ṣe kán tó di pé wọ́n gbogbo wọn lọ mú wọn gbogbo èyí tí wọ́n náà mú wọn yìí wọ́n á parí ẹ̀ síbi kan náà ni bọ̀ ẹni tó ti ní táàgì lára a ní táàgì lára ọmọ mi náà wọn tí wọ́n grip yẹn ó máa kúrò ní school yìí. bẹ́ẹ̀ni. torí wọ́n á bú iye tó kíní ni. so ẹ̀tọ́ tó yẹ kí àwọn school yẹn ṣe school gangan ló níṣẹ́ tó fẹ́ ṣe because school yẹn gangan ti gborúkọ àwọn ẹlòmíì máa fẹ́ ṣe admission wá ní ṣé school tó jẹ́ pé kò secure. no school yẹn àwọn náà wọ́n sọ fún ìjọba pé àwọn nídìí ọ̀tọ̀ bàbá Tinubu ti gbé military base lọ sí ibẹ̀ Òṣogbo pẹ̀tọ̀ torí àwọn Boko Haram lẹ́ni Boko Haram lọ́la o ẹ fún wọn ní àwọn sójà kan máa ṣọ́ àwọn students o. ṣé a máa ní tí wọ́n ṣe òdá. ṣé tí wọ́n wá ṣe òdá ni. ṣé báwọn tó jẹ́ pé àwọn ará bí àwọn ti láwí àwọn tí wọn gbédè wa àwọn ni wọ́n kó jọ síbẹ̀. ṣá àti wá dáràn báyìí. àwa náà la máa gbára wa bí gbogbo èèyàn ṣe ń sọ àwa la máa gbára wa òdìgbà tí wọ́n bá mú. ẹgbọ́n kan tí ìyàwó Olútáyọ̀ sọ wọ́n ní there is army training zone close to Uni Osun campus. The students cannot think they will do such. ṣé mo wípé bàtà àwọn gẹ́ẹ̀yì náà sọ pé bàtà wọlé tó máa ti pé àmì ló wọlé ẹni tó bá wù kó máa ṣẹlẹ̀ ọkùnrin máa balẹ̀ wípé àwọn tó máa rescue wa lọ́dẹ yìí. owó ipa ìnáwó agbó pọ́nrán jáde ọmọ ilé tó dúró yìí nísìn ó láwọn méjì ganan dúró tòun pé kóun fara balẹ̀ kóun ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ ní yunifásitì. gbogbo tó ṣàwálẹ̀ yìí tó wà ń bọ̀ ìjà ràn-ìràn. ní kí kò tí ì kàn yẹn jẹ́ kí Mr. Madam Osinde àbí Osun orúkọ yìí Osinde bá gbóhùn sókè mà. ẹgbẹ́ àsìkò mà ẹ bá mi tó orúkọ yìí pẹ̀lú ẹ̀kan sómi ní má gbàgbé. Osinde mo gbà ẹ̀ pàtẹ́wọ́ fún mi ẹ bá gbóhùn sókè mà. Lẹ́gbọ̀n ẹ̀kálẹ́ gbogbo lé ẹkú iṣẹ́ takuntakun kò ní sọ yín kò ní rẹ̀ yín lápá Ọlọ́run. àṣẹ ìdùnnú most of the things mo fẹ́ sọ náà àwọn ìyá mi tí wọ́n ṣíwájú àtàwọn bàbá wọn ti sọ̀rọ̀. bẹ́ẹ̀ tèmi náà kémi náà kàn. ẹ bá wa fi kún láàrin ìṣẹ́jú kan kíní lè sọ̀rọ̀.
káwá play àwọn tó ń wá tó ń máì ní góòdì wa tó tún bọ̀ tápá àwọn làwọn Fúlàní àwọn làwọn máì ní góòdì wa Ògúndé o ìyá mi bá gbé sókè. Bàbá ẹ̀yin Christopher kí Christopher ni wọ́n. No kíní kan ló kọ wọn. Christopher ṣe rí gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ pátápátá yàtọ̀ fún ìtẹ́ fi parí ẹ̀yìn. In fact mo gbẹ̀yìn fún yín because òótọ́ ọ̀rọ̀ lájọ ń sọ fúnra wa ó lè máa dùn wá bẹ̀tẹ̀ òótọ́ ọ̀rọ̀ wà ní gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ pátápátá. Ẹ jọ ìyẹn wà lórí YouTube ṣé ẹ ń gbà tó wà lórí TikTok yìí o ká máa bèrè every time. Mo ṣe sọ wípé wọ́n ti sọ síwájú ìtẹ́ fi parí ẹ̀yẹn ni òye mi. Kí ló dé tẹ́ fi parí ẹ̀ wípé ó dáa bẹ́ẹ̀ ọmọ yunifásitì kò bára wọn lọ lẹ́tún lè fẹ́ fún ìyá yẹn lésì ẹ̀sìn tẹ́ fún wọn kò yé mi understand. ṣe rí ẹ ṣe yà mí ṣe rí ìlú yẹn nǹkan táwọn Fúlàní yẹn plan fún wa wọ́n ti rẹ́díò fún wa gan. Ó yé mi gbogbo nǹkan tá ẹ sọ. tí mo lè sọ lélẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ kò ń ṣe wípé ó dùn mọ́ mi nínú ìwà tí wọ́n wù àbí pé ìwà tí wọ́n wù pé ó jẹ́ ìwà dáadáa ṣùgbọ́n tàbá tí ìlú ẹ̀ ti dúpẹ́ bá ṣe ń rìn àwọn ẹ̀yìn even nǹkan ṣe pé àwọn tẹ̀ ṣọ̀wá ní yunifásitì so at least they can still aṣà lọ níwèé rí àti ẹ̀mọ́ bá jẹ́ èèyàn gbogbo wà táwà wà ní school jẹ́ solúwa so a mọ̀ bí a ṣe ń rìn a dẹ̀ ní obìnrin bí ọkùnrin láàrin wa náà tó jẹ́ wípé ẹ bá pàdé fún mi ọkùnrin. Kò kí ń ṣe báwo la ṣe ń sọ ní Yorùbá kò kí ń ṣe excuse. Ẹ̀yin ìfúnilẹ̀ excuse ẹ̀ sọ̀rọ̀ sí ìwọ̀n sọ̀rọ̀ tèmi ni o. Ìyàwó ẹ bá wa sọ̀rọ̀ a ní fídíò tá a fẹ́ play dédé tí ń ṣú lọ mọ̀. Kò ń ṣe excuse fún nǹkan tẹ́ ẹ sọ yẹn kò sí ìdí kankan tẹ́ máa sọ. Tọ́fi gbọ́dọ̀ bá àwọn ọmọ wa sùn kò sí ìdí. Àníṣe ẹ̀gbọ́n mi tó sì ń wà tó sì ń padà bọ́ọ̀lù gbélé lọ ẹ̀ẹ́dẹ̀ tó tọrọ ni. Irọ́ ẹ má ṣì mí gbọ́ nǹkan tí ẹ̀ ń sọ kọ́ ni mò ń sọ nǹkan tí ìyá rẹ̀ dẹ̀sẹ̀ kọ́ lẹ̀ ń sọ mo ń tún repeat fún yín pé gbogbo ọ̀rọ̀ tẹ̀sán pátápátá ọ̀rọ̀ gidi wà ń bẹ̀. Ìyàwó Ọ̀sìndé 1 minute mama. But nǹkan tí mò ń sọ ni pé èdè tẹ́ pè yẹn sà tẹ́ pè láti wí pé àwọn ọmọ yunifásitì kò mátà àtọmọ yunifásitì ni o ṣé ọmọ pé bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan ní tó bá yá wọn máa ṣe kinní yẹn fáwọn ọkùnrin ẹ lè ìmájì kó dọ̀tà yín náà ṣe fún ní ikọ̀ náà ṣe fún báwo lẹ ṣe máa fíl ẹ jọ nítorí Ọlọ́run ẹ má jẹ́ ká sọ bẹ́ẹ̀ mọ́ kò tọ́ rárá dẹ̀ ń lọ́gbọ́mọdé mi ẹ jọ àwọn ọmọ tó kinní yẹn ṣẹlẹ̀ sí kí wọ́n kán lọ sí clinic kán lọ fọnú wọn kán lọ clean wọn àmọ́rú àrùn tó wà lára àwọn pípù yìí kán lọ́n kó ṣàánú wa ni gbogbo àwọn tó ṣe kinní then àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ti sọ síwájú tó àyè bá wà irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n gé kúrò kó má ṣiṣẹ́ mọ́ káwọn náà kàn defend ara wọn ọdún ó dùn sọ ni easier said than done so ẹ máa bí tó bọ̀ mọ́. Ẹ bá bó sókè lórí fóònù.